Fẹlá ọ̀rọ̀ yín ló kú dí ìjọ ọ̀lẹ́ ti rántí ẹ̀ mọ́. àánú Ìgbòho nìkan ló kàn ṣe mí. Ìgbòho ṣàyẹn àánú ẹ̀ kàn ṣe mí gan. Kò mọ nǹkan tó ń pè ní Nàìjíríà, kò mọ nǹkan tó ń jẹ́ Yorùbá. Wọn kì í máa ń jà fún Yorùbá. Ẹ dárúkọ ẹnìkan tó jà fún Yorùbá tó ṣàṣeyọrí rí. Ẹ dárúkọ ẹnìkan. Ẹ dárúkọ èèyàn kan láti ìgbà tó ti gbọ́njú tó jà fún Yorùbá tó ṣàṣeyọrí. Wọn kì í jà fún Yorùbá. Ẹni tó bá lówó. Ẹ rí àwọn máàní yìí ni mo kẹ́kọ̀ọ́ lára máàní yẹn o. Àwọn Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá wọ̀nyẹn. Ìjọ ọ̀lẹ́rẹ̀ kan dáhùn sọ̀rọ̀ Nàìjíríà rí. Àwọn Adeleke families. Ìjọ ọ̀lẹ́rẹ̀ wọn kan ń ta sí ọ̀rọ̀ Nàìjíríà. Wọ́n mọ orúkọ tí Nàìjíríà jẹ́. Bàbá tó bí wọ́n ti pè wọ́n. Wọ́n ti sọ ìtàn Yorùbá fún wọn. Okay? Tó bá grow up ní Nàìjíríà, tó bá ti ń bímọ ẹ sọ fún, fight for yourself. That is the mentality. Àwọn tó ibi tí ayé gbà ya wèrè. Fíìmù tí mo wò nípa Jésù kọ́ mi lẹ́kọ̀ọ́ tó pọ̀. Àwọn tí Jésù ń la ojú ẹ̀. Àwọn tó tẹ̀ kan Jésù mọ́gi. Olóhùn sọ fún àwọn tí Jésù ń fi iṣu àkàrà 5 bọ́ nínú fíìmù yẹn àti ẹja wẹ́wẹ́ 2 bọ́ nínú fíìmù yẹn. Àwọn ló ní ẹ̀kan máa gbélébú. Ẹ̀kan máa gbélébú. Ẹ̀kan máa gbélébú. Ẹ dá Bárábà olè sílẹ̀. Ẹ dá Bárábà olè sílẹ̀. Wọ́n ní kán dá olè sílẹ̀. Wọ́n ní kán ká ẹni tó ṣàánú fún wọn máa gbélébú. What a life. What a stupid life. Is this life? Ṣé ayé lélẹ̀? Ṣé ayé la ń gbé yìí? Ìjẹ́ mọ̀ wípé tó yọ lórí burúkú jù ní Nàìjíríà jẹ́ mọ̀ pé àwọn tálákà ni. Jẹ́ kí n kó ara mi mọ̀ because tálákà náà lè mi. Mo ẹ̀sẹ̀ ń yọ kó láàrin díẹ̀díẹ̀ ni. Ẹ mọ̀ wípé àwa tálákà la yọ lórí ibú jù láyé. Àwa tí a ò rí ṣe. Bí Ìbàdàn ṣe tóbi tó, Ọ̀yọ́ state bẹ́ẹ̀ ṣe tóbi tó. Wọ́n dẹ̀ gbé tíṣà ní school. Wọ́n dẹ̀ dùbú ẹ̀ báyìí. Ẹ̀yìn kan dẹ̀ sì ń lọ sí school. Àwọn tíṣà kan sì ń lọ sí school nílùú yẹn. Ṣé olówó kan náà fẹ́ ṣe bẹ́ẹ̀ fún ní Nàìjíríà yìí? Tí gbogbo Ìbàdàn ní shutdown. Tálákà ọ̀rọ̀ ayé wá. Tálákà ò ní wà. Ayé tálákà ò dá. Olórí ibú ni tálákà. Àwọn ló ń ṣera wọn. Bí tálákà bá rí tálákà ẹgbẹ́ ẹ̀ tó lọ jí búrẹ́dì, ìṣe náà máa lugi mọ́ lórí tó máa pa. Bí olówó bá rí olówó ẹlẹgbẹ́ ẹ̀ tó bá jí àlè, wọ́n máa gbé lọ sí court, wọ́n jọ parí ẹ̀ láàrin ara wọn. Can you see the mentality? So ó léwu láti gbèjà tálákà. Because tálákà is an animal. Kò sí yàtọ̀ tálákà àti ẹranko. Because ìjọ ẹ̀ẹ̀kan tó bá jẹun tó bá yó, wọ́n á sọ fún ẹ wípé kí ló ṣe tẹ́nìkan ò ṣe rí. Rich people, they are appreciating themselves a lot. Agbo, hello, thank you for yesterday. I really appreciate you. But tálákà, that is the reason why tó fi rí ẹ̀gbọ́n tó máa help àbúrò ẹ̀. Tábúrò ẹ̀ máa sọ pé òun tó fẹ́ pa. Oh, I want you to read life. Àwa ò lọ sí school but a ká ayé. Reason very well before you do anything in this world. If you know that you have some a little things to be your enjoyment, to enjoy your life, tó bá mọ̀ pé ó kàn wọ́n ẹ kó gbádùn ayé ẹ̀ díẹ̀. Ṣé báyìí?
wọ́n ní báwo lọ̀rọ̀ ẹ ṣe rí sọ pé bó bá ṣe sọ yẹn náà ló ṣe rí so da ilé ìtẹ̀sán yẹn ló dáa jù. Ìwọ ló fẹ́ kọ́ wọn wọ́n sọ Tinubu ò mọ̀ pé kidnapper ń gbé àwọn èèyàn ni ó máa yí yín ni ó mọ nǹkan tó ń ṣe Tinubu Jagaban ẹkùn ẹni tó jẹ́ pé ó gbọ́n níwájú ó gbọ́n láàárín ó gbọ́n lẹ́yìn orí ẹ̀ pé ó mọ nǹkan tó ń ṣe ó rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ìwọ jẹ́ kó ṣe kọjá ibi tán ni kó ṣe dé jẹ́ kó kọjá àyè ẹ̀ jẹ́ kó ṣe kọjá ibi tán ni kó ṣe dé. Ẹ mọ̀ pé Nàìjíríà property àwọn kan ni ẹ mọ̀ pé Nàìjíríà tẹ́ wò yìí property àwọn kan ni but tálákà gọ̀gàn ká ní pé tálákà ò gọ̀ ni ó yẹ kí ìdajì àwọn sójà kó ti resign pa wọn sí wọn. Nígbà tẹ́ bá gbé innocent soldier lọ sí ojú ogun tẹ́ lọ pa wọ́n dànù without no reason but a ò ní ọpọlọ kankan àwọn kan sì tún máa lọ sign lé nígbà wọn fẹ́ ṣiṣẹ́ sójà. Ìwọ tó lè ṣiṣẹ́ sójà ní Nàìjíríà tó máa make yẹ you need to behave like them. If you don't cooperate wọ́n fẹ́ ṣe tutù wọ́n rán ẹ síwájú ogun apá ẹ̀ dànù. Jẹ́ kó rí ẹ pé má fi ara ẹ sílẹ̀ kán fi ẹ́ ṣe tutù. Ok? Mi mọ ọkọ tó ń ṣe yín ṣé ẹ níyà ni ẹ ní bàbá ni ẹ lẹ́ni tó ń advice yín ni ẹ ò ríran ni wọ́n ní tójú bá farabalẹ̀ àrèmú. Má máa ṣe nǹkan tí ò mọ òtítọ́ ẹ̀ nǹkan tó bá mọ òtítọ́ ẹ̀ ni kó máa ṣe. Èkó táwọn kankan gbọ́ ni pé yá go to Maduguri go and face war wọn mọ nǹkan tó wà níbẹ̀. They want to go and save their country láì mọ̀ pé trap náà dẹ sílẹ̀ fún wọn. Nàìjíríà ti gbòòrò o nǹkan tí ẹ ń wò kọ́ lẹ́ ń rí o Nàìjíríà kọjá bí gbogbo yín ṣe ń rò ó. Nǹkan tí àwọn police center bá mi sọ nípa Nàìjíríà ní agbára. Nigeria belong to some people not every people. So ẹ ṣáà ṣe sùúrù. Gbogbo kan ló ní ìbẹ̀rẹ̀ gbogbo kan ló máa lópin. Ṣé ẹ rí ọ̀rọ̀ yẹn is a fraud. Ẹ wo ẹ̀yìn àwọn ọmọ ọlọ́mọ láìṣẹ̀ láìrò. So kí gbogbo yín determine pé òkè ẹ ò bímọ kí gbogbo obìnrin lọ rán ọ̀bọ ẹ̀ pọ̀ kí gbogbo á kó àkórun ká mọ̀ pé kò sí anybody láyé ká fi ilé ayé sílẹ̀ pẹ̀lú Ọlọ́run tó sọ pé òun dá wa sáyé kóun àtàwọn kidnapper jọ máa sáyé. Àwọn olórí ibú obìnrin kan wọ́n ń ké sí èmi ò lọ́kọ mi ò tí ì bímọ o mọ̀ ipò oore ńlá lọ́lọ́run ṣe fún ẹ ní ayé tí ò bá lọ́kọ tí ò bá bímọ. Ìwọ ọkùnrin tó ń wò mí tí ò níyàwó yẹn tí ò níyàwó tí obìnrin kò lóyún fún ẹ yẹn oore ńlá ni Ọlọ́run ṣe fún ẹ wípé kó má bá wọn nípìn nínú orí ibú tó ń ṣẹlẹ̀ nínú ayé yìí kó sáà máa gbádùn ayé ẹ̀. Oore ńlá lọ́lọ́run ṣe fún ẹ tí ò bá níyàwó tó bá bímọ tí ò bá lọ́kọ tó bá bímọ bá oore ńlá la ṣe fún ẹ tó bá ní torí ẹ bá pé ni o tó bá mọ ọkọ tó ń ṣe. Ẹlòmíì báyìí ó jẹ ìgbẹ́ lọ́wọ́ tó yẹ kó fẹ́ bímọ dìdìrìn. Ẹlòmíì báyìí babaláwo ó kó fún lọ́wọ́ àfáà ń do lọ́wọ́ báyìí wòlíì ń do lọ́wọ́ torí pé ó fẹ́ bímọ kárìndín ó fẹ́ bímọ Ọlọ́run ṣé òbò ẹ̀ pa kó má bímọ wò máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé wo ṣé o tí mi ò pẹ́ láwọn tó bímọ sínú òfò àti àdánù wọ̀nyí. Ẹlòmíì bá fẹ́ lọ rẹ́ǹtì ọmọ ọlọ́mọ pé kó wá lóyún fóun torí pé kò rọ́mọ bí àrìndín. Àwọn tó bímọ lọ́jọ́ kìnnà náà wẹ́rẹ́ àdé. Ìwọ tí ó bá wà láyé tí ò bá bímọ tí ò bá lọ́kọ oore ńlá lọ́lọ́run ṣe fún ẹ. Ìwọ tó bá wà láyé tí ò níyàwó tí ò bímọ oore ńlá
lọ́lọ́run ṣe fún ẹ, ìfọkànbalẹ̀ ayérayé lọ́lọ́run ṣe fún ẹ. Ọlọ́run fẹ́ kí o gbádùn ayé díẹ̀ ni. Ẹlòmíì kò ní problem o, ọmọ tó bí ní problem ayé ẹ̀. Láti inú hospital kan bọ́ sínú hospital kan, láti inú wàhálà kan bọ́ sí kan, láti inú sẹ́ẹ̀lì bọ́ sínú ogun kan. Ẹlòmíì kò ní ìṣòro kankan, ọkọ ẹ̀ ní problem ayé ẹ̀. Ẹlòmíì látijọ́ tó ti fọ́kọ báyìí ní ìṣòro ayé ní ayé ẹ̀ ti pokú ló mọ̀ sùn. Ẹlòmíì látijọ́ tó ti fẹ́ ìyàwó báyìí láyé ẹ̀ ti bàjẹ́. Àwọn kọ́kọ́rọ́ táwa ní ìta bá ti ní tipẹ́ ni. Wàláhì kò sí kan tó fẹ́ fi ìyàwó ṣe. Ikàn jókòó sí báyìí ni bí mo ṣe jókòó yìí. Tókò mi bá rí kí pe olóṣó kó gbóbò wá kí n dóyá ilé ẹ̀. Kò possible kó pè mí pé ìyá ẹ kú ní ìfẹ́ gbọ́. Kò possible kó pè mí pé bàbá ẹ kú. Kò possible kó pè mí pé orí ń fọ́ ẹ. Bó okú fẹ́lẹ́ dá ẹ kò kàn mí. Mi ráyè. Èmi àtòbọ̀ ẹlájọ ní business mo dẹ̀ ti dú ẹgbó owó ẹ̀ máa lọ. A má tó pàdé mọ́. Fine. Ìyá mi bí mi. Ìyá mi gbàdúrà kú ni. Mi ò ṣe fún ìyá yẹn jẹ kó tó kú. Ìyá olóyà ló ń jèrè mi báyìí. Èmi náà tún bímọ. Ní ìmọ̀ bóyá ọmọ mi máa lówó bóyá wọn ò lówó. Kí ni gain wa gangan? What is our gain? What is our benefit? Nothing. We are doing nonsense in this world. Fella